ṣùgbọ́n nínú ìran tiwa tí àwa gbé bọ̀ láti Ìníṣà ní Ọ̀sẹ́ Ìníṣà yìí olùsà ti wá. Ọ̀sẹ́ Ìníṣà ni òòṣà ti wá ní a máa fi kí a pé ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún Ọ̀sẹ́ Ìníṣà yìí èèyàn kan gbọ́dọ̀ tanáwó díẹ̀ àtọ̀sán àtòrú ẹ gbọ́dọ̀ gbìyànjú wò pé abẹ́ wo títí ẹ̀ nínú gbá Ọ̀sẹ́ Ìníṣà kò sì ṣe ojú ọ̀tọ̀ wọn fọ. So àwọn ìlú wọn máa bá wa ṣe ọdún ní tó bá tásìkò tí a máa ṣe. Ọ̀sẹ́ Ìníṣà yìí ló jẹ́ ti ọdún tìdílé ọba tí ó wà lápèrè yìí. Àmọ́ ń bẹ gbogbo aráàlú láti wá bá wa ṣe ọdún ilé ilẹ̀ àwọn ọdún tí a máa ṣe nìyẹn. Ọdún àwọn mẹ́tò tó wà tó jọ́dún ọdún mùsùlùmí wà bẹ́ẹ̀ ó ti kìrìsìtẹ́nì wà ó ṣùgbọ́n ọdún ìṣẹ̀ǹbáyé tó jẹ́ ti ìlú Ìfẹ̀sù. Òun ló tọ́ka sí. Kí ni sẹ́yìn lè bá ní tọ́ka sí àwọn ọrọ̀ ajé nǹkan àmúṣọrọ̀ tó wà nílùú Ìfẹ̀sù? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Ìfẹ̀sù ti di ìlú ó ti dàpọ̀ àti wò ó kò sẹ́ni tó lè mọ ààlà. Ìfẹ̀sù kì í ṣe ibi tá a ti lè pé ẹja lọ wà kùsàmbí kan mọ́ ilé ti wà gbogbo ẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bàbá wa iṣẹ́ àgbẹ̀ oníkòkó obì oníṣẹ́ wọn àti àgbàdo yangan ẹ̀wà. Àmọ́ ìgbà tó ti di pé ìlú tí ilé ti wù ní gbogbo ẹ̀ ibi tí a bá tọ́ka sí pé bóyá a ti lè rí àwọn àlùmọ́ọ́nì ló wà lókè òrè ó sì ti dilé àlùmọ́ọ́nì wà lókè òrè tó pọ̀. Igbó ti dilé ìgbẹ́ ti dìgboro lásìkò yín bàbá. Kódà omi tí gbogbo ìlú Ìwó mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọláolú Ayédire tí wọ́n ti di káṣù tí wọ́n lè sìn ibẹ̀ òkè òrè ní àrísàfù àpáta tí àwọn òyìnbó fọ́ tí wọ́n fi fún àwọn káṣù mọ́dà kan lónìí kó tó lè bọ́ńkà lè fún àwọn àrísàfù àti ẹ̀sìn. So òkè òrè yìí àlùmọ́ọ́nì wà ń bẹ ṣùgbọ́n ó ti di ìlú ó ti dilé. Gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe kábíyèsí a gbọ́ pé ilé ìwé gíga tó wà nílùú Ìfẹ̀sù yìí yóò mọ̀ lọ bí 2 àbí 3. Tó jẹ́ ti aládàáni. Tó jẹ́ ti aládàáni. Bẹ́ẹ̀ Ìwó sì ti polytechnic Ìwó ló wà Ìfẹ̀sù ló wà a sì tún ní àwọn Westland University Ìfẹ̀sù náà ní. Ìlú àjọpàlà ní àti Àwàrà. Odò orí market lónìí tó jẹ́ ọjà àgbáyé tó rẹ̀ǹtẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀ Ìfẹ̀sù náà. Nígbà tá à ń ṣèwádìí ẹ jẹ́ kó yé wa pé ní kò pẹ́ kó pẹ́ yìí ìlú Ìfẹ̀sù fẹ́ ṣe Ìfẹ̀sù Day. A ṣe torí ti dé tẹ mẹ́nubà àti sójú ọ̀nà tí a ti ń ṣe àkọsílẹ̀ bí ètò náà ó ṣe lọ ọ̀sẹ̀ kan láti ṣètò. Ọ̀sẹ̀ kan. A wá sí kagbá rẹ̀ tá a pè tó nílé tọ́lọ́nà ní ọjọ́ 23 oṣù kẹwàá ọdún tá a wà. Ọdún tá a wà yìí àjọ wà. 23/10/2021. Àjọ wà ń bẹ̀rẹ̀ láti àjọ wà ń bẹ̀rẹ̀. Gbogbo àwọn ètò tí ó gẹ́gẹ́ bí àlàkalẹ̀ a máa gbọ́ lẹ́nu àwọn. Orúkọ mi ni Idris Ajao Jagun tìlú Ìfẹ̀sù. Kára ó lè bàbá láti iléeṣẹ́ ìròyìn Ọ̀tàsánsán TV òní àwa ti wá. A gbọ́ wípé ìlú Ìfẹ̀sù wọ́n ń ṣe kùkù kẹ̀kẹ́ ìmúra fún ọdún Ìfẹ̀sù Day tó ń bọ̀ lójú ọ̀nà. Bàbá ọjọ́ wo oṣù wo ni àyájọ́ Ìfẹ̀sù Day ló máa wáyé lọ́dún yìí? Ní inú oṣù kẹwàá nínú ọdún tí a wà yìí on the 23 ọ̀nà gbìyànjú láti ṣe Ìfẹ̀sù Day tí a bẹ Ọlọ́run ọba wípé kọ́ka mú ọjọ́ náà rò kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ní ilé àti ẹ̀yìn odi gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ tí ń bẹ nínú ìlú kí wọ́n bá wa dá sí ìdàgbàsókè ìlú Ìfẹ̀sù kí ìlú tiwa náà kó túbọ̀ tẹ̀síwájú sí bó ti wà tẹ́lẹ̀ lọ. Àwọn àlàkalẹ̀ eléyìí tí ó ti wà nílẹ̀
lọ́wọ́lọ́wọ́ báyìí kí Ọlọ́run bá wa jẹ́ kí ó ṣeé ṣe. So ara àlàkalẹ̀ eléyìí tí àlàkalẹ̀ náà ni eléyìí tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí láti lè jẹ́ kí ará oko àtàrà ilé kí wọ́n gbọ́, kí ará orílẹ̀-èdè mi káwọn náà tó gbọ́ ju nǹkan tí a fẹ́ ṣe. Lẹ́yìn náà a ṣe bí eré ìdárayá, ọpọ́n ayò títa lóríṣiríṣi. So àwọn ibi tí a ti là kalẹ̀ òun náà nìyẹn. Láwọn ọmọ wa tí wọ́n ti ṣe dáadáa àtàwọn tí wọ́n máa dá sí ìlú, tí wọ́n máa jẹ́ kí ìlú ó tẹ̀síwájú, wọ́n pọ̀, gbogbo wọn náà la ń retí. Bí wọ́n ṣe máa dá sí ìlú ní lókèèrè, àfẹ́ kí wọ́n wá bá wa dá sí ìlú tiwa náà, kí ìlú tiwa náà kó lè gòkè sí. Ibẹ̀ láti rí àwọn ọkùnrin tí wọ́n pọ̀, obìnrin náà, daughter of the day ni, son of the day, gbogbo wọn bá lóríṣiríṣi. Àlú ẹnìkan. Èrò pọ̀ tó ń bọ̀. Èrò pọ̀ gan-an. Ìjọ náà gan-an ibi tá a fẹ́ lò kò ní gbẹ́sẹ̀ lágbára Ọlọ́ọ̀ba. Ẹ ṣeun. Àṣẹ. Orúkọ yín lẹ́ẹ̀kan sí sà. Orúkọ mi ni Olóyè Idris Ajao Jago ti Ifesu Kingdom. Orúkọ mi ni Alhaji Honorable Muraina Ibrahim Adekunle. Mo jẹ́ igbákejì alága tí ń ṣe àbójútó àti ìpalẹ̀mọ́ fún ayẹyẹ Ìfẹ́sùdé ọdún 2021 tí ó wáyé nínú oṣù kẹwàá ọdún tá a wáyé. Ẹ ṣé, Ìfẹ́sùdé ẹlẹ́ẹ̀kelòó eléyìí tá a fẹ́ ṣe. Ìfẹ́sùdé tí a múra yìí tá a fẹ́ ṣe ní October ọdún 2021 ní ó jẹ́ ayẹyẹ ọdún kẹfà. Irú àwọn èèyàn wo lẹ ń retí lọ́jọ́ yìí tí wọ́n ó jẹ́ gẹ́gẹ́ bí àlejò? A ń retí àwọn èèyàn ńláńlá káàkiri orílẹ̀-èdè, káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun àti lórílẹ̀-èdè Nàìjíríà, ìfọ̀n kọjá orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé àwọn ọmọ bíbí ìlú Ìfẹ́sù tí wọ́n ti làmìlaka, wọ́n ń bẹ lókè òkun, wọ́n ń bẹ ní Republic of Benin, wọ́n ń bẹ ní Togo, wọ́n ń bẹ ní Ghana, gbogbo wọn ni wọ́n ti múra. Ìfẹ́sù Indigenous Diaspora tí àwọn gan gbà pé àwọn ó kún wa lọ́wọ́, àwọn wà bá wa kẹ́yẹ ayẹyẹ ọdún Ìfẹ́sùdé ọdún 2021. Káwọn padà wá sílé nípínlẹ̀ Ọ̀ṣun. Mo nígbàgbọ́ pé gómìnà gan yọ wà níkàlẹ̀ níjọ́ náà, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Isiaka Oyètọ́lá, àwọn ọ̀tọ̀, àwọn sẹ́nétọ̀, àwọn House of Rep member, House of Assembly member, gbogbo àwọn èèyàn ńláńlá lẹ́kàǹkà tí aláìbíṣẹ́ tí òṣèlú ṣe ni wọ́n wà níkàlẹ̀. Gbogbo oríṣiríṣi ẹgbẹ́ láti ní ẹgbẹ́ tí káwọn èèyàn wá àti àwọn tí wọ́n lówó, tí wọ́n jẹ́ gbajúmọ̀, àwọn oníṣòwò ńláńlá ni wọ́n fẹ́ wá yẹ bàbá wa kábíyèsí Onísàrà Ìfẹ́sù sí ní ọjọ́ tí a ṣe ayẹyẹ ọdún Ìfẹ́sùdé. Àwọn ọba orí adé wo lẹ tún ń fojú sọ́nà láti pé kán wà níkàlẹ̀? Àwọn ọba ládéládé ọrùn lẹ̀kẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún kọjá ìpínlẹ̀ Ọ̀ṣun, nítorí pé bàbá wa Onísàrà Ìfẹ́sù àwọn gán jẹ́ ọba tí wọ́n ń bá gbogbo àwọn ọba ṣe. Ẹni ọba sì máa ń bá àyàn ṣe níjọ́ sí ẹ̀ náà bá dé, ànígbà púpọ̀ wọn ní ìpínlẹ̀. Wọ́n fẹ́ ṣe àwọn èèyàn fẹ́ kóore fún gbogbo àwọn ọba káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun pátá wọ́n wà ní ìkàlẹ̀ níjọ́ náà láti wá bá àbá wa tẹ̀lé. Ẹ ṣeun. Orúkọ yín lẹ́ẹ̀kan náà sà. Alhaji Muraina Ibrahim Adekunle ní ìkọ́lé. Mo jẹ́ igbákejì alága tí ń ṣe ìpalẹ̀mọ́ fún ètò ayẹyẹ ọdún Ìfẹ́sùdé 2021. Ẹ ṣeun. Ṣé ẹ kí àwa náà káàbọ̀ táwa náà bá dé lọ́jọ́ náà? Pẹ̀lú ògùn Ọlọ́run, ẹ̀yin gan lámúlùdùn, ẹ̀yin ń wo ìròyìn, ẹ̀yin agbólóde pẹ̀lú ojú inú wa dùn, torí pé ilé ẹ̀jẹ̀ tí gbogbo ayé ọmọ lẹ́ẹ̀bà wa gbé sínú afẹ́fẹ́, lẹ́ẹ̀bà wa gbé sórí social media àti gbogbo ààyè tó ti yẹ káwọn èèyàn máa wò wá káàkiri àgbáyé. Inú wa dùn kẹ́ ẹ ti tètè wà ń bẹ̀ láti ọkọ̀ ọ̀la ọ̀túnla tí gbogbo ètò ti máa gbéra sọ tó di ọjọ́ tí a gbàlejò gan.